Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lú wa. tó bá ti jù bá ń lọ ń ọ̀rẹ́ nìkan ṣẹ́ o gbogbo àwọn tí wọ́n ń ṣe wọ́n èmi ọ̀rẹ́ wọn o nọ́mbà tí mo pè ní ẹ pè tẹ́bẹ̀ nìkan bá ti sọ pé kinní kan ń ọ̀rẹ́ o bẹ́ẹ̀ bá ti rí nọ́mbà mi pè tàbí ẹ pè yín gbé ẹ pè customer care látago 7 àárọ̀ dago 7 alẹ́ yóò available tẹ bá fẹ́ ràn wọn. ẹ tiẹ̀ ti máa gbọ́ tá ti máa sọ òyìnbó tán èyí tí ó máa sọ Yorùbá tẹ bá wá pè tán bá ṣèbò tẹ bá gbé èbí tẹ sọ pé ẹ dákun ẹ sọ Yorùbá ti lọ́rin. customer care wa ti lọ́rin o 090 20 17 19 gbogbo àwọn tó wà ní Kwara State mọ́lẹ̀ Haúsá mọ́ Ọ̀fà kankan yẹn 20 17 19 99 kọjú bá ń lọ ẹ bá fẹ́ product àbẹ fẹ́ pé wòlẹ̀ lè rí Baba Egbeji wọ́n ṣètò bẹ́ẹ̀ ṣe tó dọ̀ mi tẹ fẹ́ búkù pẹ̀lú bàbá tẹ fi ní dààmú bẹ́ẹ̀ wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá ti pé kọ́sọ́mọ́ kí àwọn sọ bẹ́ẹ̀ ṣe rí mi torí ọ̀nà pọ̀ ẹni bá wárí yóò mọ̀ jẹ́rìí sí mo sọ yìí ẹlòmíì ó ti délẹ̀ ní ká tó rí àyè dá lóhùn ọmọ tẹ́ bá ti búkù kalẹ̀ àwọn báyìí tó ti búkù kalẹ̀ ládàá lóhùn Olódùmarè yóò sì máa gbọ́wọ́ wa ṣiṣẹ́ bí ti ń ṣe lọ ó kúkú ṣàánú wa ní àwa lóògùn ní bọ́lọ̀ lóògùn òun ló ní mímọ́. a máa rí àwọn awọ kan lẹ́yìn yín náà bàbá a rí àwọn awọ. bẹ́ẹ̀ ni àwọn awọ tẹ́ ẹ̀ rí wọ̀n wọ̀nyí bẹ́ẹ̀ ni awọ tó wà lẹ́yìn a sọ̀rọ̀ ba awọ gàlà awọ èṣù àrísàmì ọlọ́mọbẹ lára wọn àwọn bàbá wọ̀ èpè láwọ gàlà o awọ gbọ̀ngbọ̀n ni wọ́n pè awọ gbọ̀ngbọ̀n awọ àgbọ̀nrín awọ gbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n gbọ̀nrẹ̀rẹ̀ ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n gbọ̀nrẹ̀rẹ̀ ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n gbọ̀nrẹ̀rẹ̀ ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n awọ níta fi ń fa àwọn awọ ẹ̀ hàn bá a bá sọ mo fẹ́ fi sọ àwọn àjò tọ́rọ̀ bá kàn nítorí ogun tí Yorùbá ní ìṣòro tí àwọn èèyàn wá ní nísìnyìí bóò làwọn náà ó ṣe bí ṣe báwo làwọn náà ó ṣe là tí wọ́n lu tí wọ́n ò ní fẹ̀sìn tàn wá mọ́ ẹ gbádùn mi dáadáa wọ́n gbádùn yín bàbá tí wọ́n ò ní fi ẹ̀sìn tàn wá mọ́ àgbẹ̀yìn ọmọ sẹ́sìn o bẹ́ẹ̀ ni tí wọ́n ò ní fi ẹ̀sìn gbá àṣà wa dànù àṣà Yorùbá lè yìí ìrìn àjò Yorùbá lè yìí òun ò sì ní fẹ̀sìn gbá àṣà wa dànù àṣà bẹ̀rẹ̀ látòrí oúnjẹ bàbá ti jẹun tán lóògùn bẹ́ẹ̀ ni kódà àṣà Yorùbá ìrìn ni èèwọ̀n orin Yorùbá orin láàárọ̀ ni orin ló kó orin bọ̀wọ́ kó ní ìwọ tó bá ń ya rẹ̀ ń gbókò tó gbé wálé fúláàtì ọ̀fẹ́ pàyánù. bẹ́ẹ̀ni bíi máa mi nù ẹ̀mí ìyá ò léegun mọ́ torí oògùn tí ń lò ẹ̀ ní ẹ̀ sì lẹ́tàn síyà ìyá ń gbatẹ́gùn abẹ́gi ni oògùn nu atẹ́gùn abẹ́gi kódà òògùn ìbò gan sáyẹ̀nsì pé táwa mí sínú làwọn igi ń fà síta táwọn ń fà síta làwọn ń fà símú ẹ̀ sì wá rí rọ́ọ̀nù èyí ọmọ fa tó dáa sínú láì ní kẹ́míkà nù tí o sì kẹ́míkà pollution kó o lẹ̀ ní o ṣe ní gùn oxygen carbon dioxide gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó jẹ́ nature tí o ṣe artificial one baba ẹ̀yin ẹsẹ̀ mi wo ẹ bá lò ṣẹ́jú 5 ẹ fi mi padà láì sẹ́ni tí ń wẹ̀ nù. ẹ tó wà nù mí kó máa gbórí káàdì yóò bá. a máa sọ oògùn rẹ ni. a máa sọ oògùn rẹ ni. oògùn rẹ ń bẹ téèyàn fi lé sẹ́mi pò. bàbá wa ní ẹ mọ̀ pé bàbá ti wá bàbá ọba ni wọ́n. bàbá ọba ni wọ́n. tó bá sẹ́mi lọ́wọ́ nílé tí. rárá Ọlọ́run jogún agbára fún ìran Yorùbá láti ṣèrànlọ́wọ́ fún lórí iṣẹ́ tí kálukú bá ń ṣe é fún un. ó ṣègùn ní ọ̀fọ̀ bàjẹ́. bẹ́ẹ̀ni. ọba tó yájú sọ́ba àwọn náà ń wó yọkú mẹ́. bẹ́ẹ̀ni. àwọn náà ń wó yọkú mẹ́. bàbá mi bó ṣe jẹ́nu àwọn náà wọ́n sì fọba sí. àwọn náà ló dé fọba sí. tọba yà á sọ̀rọ̀ béèyàn ṣe déèyàn ńlá téèyàn lò téèyàn fi déèyàn láyáláyé
ohun téèyàn lò téèyàn fi ń dé èèyàn oògùn papọ̀ máa wúre. kò papọ̀ máa wúre. ara ò máa sọ. ọ̀rọ̀ bá ti kọ́. ẹ wo ẹ̀yin èèyàn wa. tọ́ bá ti lò bẹ́ẹ̀ ni ó sì rí torí mi ò ní fi gbàgbọ́ kan nú. kò dìgbà tó bá àbí torí Baba Egbeji sọ ká lè wá sọ́dọ̀ rẹ̀ ni ibẹ̀ yẹn mọ̀ láti torí pa àbẹ̀rẹ̀ social media ọba ti dọba lásìkò ọ̀rẹ́ mi kan ọba ti dọba àdúgbò Ọlọ́run ayé ni Ọlọ́run ṣe láti jọ mo ti bẹ̀rẹ̀ sẹ́yìn iná ni ò ti sáyé ilẹ̀ ẹni bá mọ̀ mí dáadáa ń gbà mọ́ àwọn family wa kí n tiẹ̀ tí ra mọ́tò kankan látàárọ̀ dalẹ́ ní ìdálejò lóhùn kí ó sì sí fóònù mo fi ọjọ́ kan jókè máa lọ́ọ́ búra. bàbá láìpẹ́ láì jìnnà kọ́sẹ̀ tó parí á lọ family house a lọ family house a lọ wo ohun tó ṣẹlẹ̀ ní family house. tó náà kọ́ ni pé family house ń yàrá àwọn jẹ̀mọ́ wa á tẹ̀ sílé àlàpà hàn wọ́n tóra àwọn jẹ̀mọ́ ti fà bálá ìka tọkọ́ wọ́n ní ká dáṣọ tó sọ̀rọ̀ àwọn. wọn ò dẹ̀ gbà láti ọ̀rọ̀ yìí ó nílẹ̀kùn kò nílẹ̀kùn ó ní ẹnu ọ̀nà kò nílẹ̀kùn lábá gbẹ́lẹ̀kùn sí wọ́n kílò tó mọ́ kò sí ẹni tó obìnrin tó wọ bẹ̀rí ó bẹ̀rẹ̀ ládùúgbò wa l'Ógbómọ̀ṣọ́ obìnrin ọkọ̀ wọ yàrá àwọn jẹ̀mọ́ bàbá àtẹ̀mí rí o obìnrin owó bẹ̀rẹ̀ ní tábà dẹ̀ filẹ̀kùn sí. wọ́n yọ ọlẹ̀kùn kó àwọn funfun náà yọ ọlẹ̀kùn kó mẹ́ aṣọ funfun nìkan wà lójú bẹ̀ kò sí tí wọ́n bá wọ yàrá kò sí tọrọ mẹ́ tí ò rí bẹ́ẹ̀ kó tó kó bẹ́ẹ̀ ló ti bàṣẹ́ níbẹ̀ mo ti mọ̀ pé Ọlọ́run ní sàtìfíkẹ́tì máa fún yàn. Ọlọ́run ní sàtìfíkẹ́tì tó máa fún yàn. oníwèé rí o wọ́n bá rìn ní Ọlọ́run gbọ́ kì í sọ̀rọ̀ ẹnu àkùkù débẹ̀. àdébẹ̀ láìpẹ́ kò sí nọ́mbẹ̀ Ọlọ́run níwèé ẹ̀rí tí ń fún bàbá wa tọ́ba ti sọ lọ́gbàwé ẹ̀rí ẹ̀ àfàìsọ bọba ti wí ni èwe ayé wí èmi gbọ̀n ló ti gbà á bàbá mi nígbà bàbá mi ń bẹ bọ́ọ̀ bá ọmọ ibi tí wọ́n sọ pé wọ́n ti ẹni alẹ́ ni tí wọ́n gbé ilé ọmọ rẹ̀ tẹ́ mo dé wá ọ̀dà àwọn jẹ̀mọ́ ó sì tún lóyún ó sì fọlọ́mùra sí ó sì lóyún ibẹ̀ mo mọ̀ pé àbúrò àrùn lọ́kọ̀ àbí ilé ọmọ hù padà ni Ọlọ́run fún Yorùbá lágbára fa àwa fọwọ́ sí túwò ìran wa. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin aba mixture lágbo ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin aba mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ rà. Ó ṣe wà ní powder ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. Là ń ké fáwọn ọmọ Oòduà tó wà lókèèrè ẹ dákun ẹ méjì ìran ìyá ó jẹ ìran Yorùbá ìran Yorùbá tó bá gbọ́n kì í jìyà. ìran Yorùbá tó bá gbọ́n kì í jìyà. ọmọ tó bá sọ lẹ́nu ó ṣàpòyàkọ́. ọsọkọ yóò padà wá rè ẹ má sọ lẹ́nu o ọmọ tí ò sọ lẹ́nu lọmọ tí ń sóògùn ẹ má sóògùn ògùn kan ni ẹ má ṣe ẹ sì sóògùn kan náà ẹ ṣe sọ́wọ́ ni ẹ má fi ṣe ra yín kà ní ògùn ká wà fógun. bàbá ẹ stamp ẹ pé kán máa sóògùn. mo sì sọ kàn mo ní wọ́n máa so oògùn dáadáa. oògùn dáadáa náà ni léèyàn fi ní lílárí kó tọ́jú ara rẹ̀. kó tọ́jú ara rẹ̀ kó lè lówó lọ kí wọ́n má pa á àmọ́ kó sóògùn kà sọ́wọ́. kó sóògùn kà sọ́wọ́. èèbó náà lóògùn kà wọ́n fi pamọ́ ni. torí tógun bá dé. tógun bá dé ìbọn oògùn kà ní gbogbo píṣù náà ṣe oògùn kà ní bọ́ọ̀mù oògùn kà ní. alẹ́bí náà lóògùn kà ní irú àwọn kẹtọ́ pé àwọn oníkẹ́ni kan kí n sọ wọ́n láta. kì í ṣe kéèyàn má lo lókulo a sọ̀rọ̀ débi àṣìlò agbára kọ́ o àyìnbó ní èsì àṣìlò agbára o tó o bá sọ fún wa pé ò sí àwọn èèbó tàbí kó nílé kan máa yájú sí wọn wọ́n sọ fún mi wá wọ́n kọ́kọ́ wọ́ọ̀nù wọn láàrin ìṣẹ́jú márùn-ún ẹ̀ ní ìṣẹ́ 60 márùn-ún tẹ́ ẹ̀ bá gbọ́ wọn lọ́jọ́ atomic bomb bẹ́ẹ̀ ni. ó parí nu. ẹ sì wájú sọ fún yín o Yorùbá náà ní agbára ọ̀rọ̀. Yorùbá ní agbára ọ̀rọ̀. a ní bàbá mi mo sọ tó nìkan fún yín rí èmi máa. bàbá mi ní olúgbòhùn bàbá mi ní olúgbòhùn kásẹ̀ pé mi ò lóògùn bàbá mi lọ́mọ̀ bàbá mi lọ́mọ̀ wọ́n kàn sàwọn àlàyé fáwọn wọ́n sì fi hàn wá pé ó ṣe ríre o bẹ́ẹ̀ ṣe lóore o àmọ́ ẹ mọ̀ sí lò ó sẹ́mi pé táwọn náà bá sì ti dán wò rí torí bẹ́ẹ̀ àwa náà jẹ́rìí bàbá wa nu ẹlẹ́rìí bàbá tèmi lèmi jẹ́. ẹlẹ́rìí bàbá. wọ́n ń pe àwọn ibì kan bí a sẹ́mi pé níta ń sọ̀rọ̀ sí orí àgbáyé là ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bàbá gbogbo àgbáyé ló ń wo ìbá. ìlú kan ń bẹ níwájú Abẹ́òkúta lọ́nà Jòun níwájú Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. ní ọdún náà bàbá mi wọ́n sáwó lọ bẹ̀ ẹ gbọ́ mi yé. mo ń gbádùn yín bàbá. ọyẹ́ wa mú púpọ̀ lọ́dún náà. ọyẹ́ wa mú. ọyẹ́ mú débi pé nígbà tó yẹ́ mú
ẹja ní omi ń kú àwọn arúgbó kú púpọ̀ àwọn ọmọ kéékèèké tó ń ṣe bí náà òtútù pa wọ́n àwọn àgbààgbà wa wá pẹ́ra wọn jọ wọ́n wá ké sí bàbá wa wọ́n wá ṣépè Olúgbòhùn ṣépè wọ́n fi súre sínú ìlú yẹn pé láyé táyé bá ń jáyé ọyẹ́ ò gbọ́dọ̀ mú nílùú yẹn. táyé bá ń jáyé ọyẹ́ ò gbọ́dọ̀ mú nílùú yẹn. dìísìn tẹ́ ẹ bá ń lọ Abẹ́òkúta ẹ bá ti kó lẹ́nu báńdìrì Abẹ́òkúta sílùú yẹn tí inú òtútù inú ọyẹ́ tẹ́gbọ́n báyìí tẹ́ bá ti fẹnu tẹ báńdìrì ọ̀ báyìí náà ni owó tí mo mú yín padà dìísìn ẹ wọ̀rọ̀ àti gbá more than almost 100 years ago. ẹ wá ṣèyún lé ní. bàbá a ní Yorùbá ní pírẹsidẹ́ǹtì nísìn irú àwọ̀dù tán pín kọjá òun ó yẹ kán fún yín. ẹ̀wọ̀n ò lè fún aláwọ̀dù fún nǹkan báwọn. bẹ́ẹ̀ ṣe tú àwọn èèyàn lẹ̀ ní. ẹ ní sùúrù ẹ pé ń sáwò. ẹ jáwọ́ bàbá. ebi Yorùbá ní kọ́ mọ́ sọ̀rọ̀ àwọn ní kọ́ mọ́ dunra wọn lóhùn. à ń bàbá wa ṣáájú wa àgbà náà bàbá wa Akíntọ́lá ẹ sọ̀rọ̀ kan fún yín tí ó yẹ kí n sọ lórí afẹ́fẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín bí bá ti fi parọ́ kù mí ọkọ̀ lọ́hùn sẹ́yìn gbọ́ mi yé. bẹ́ẹ̀ ni bàbá. bàbá Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni sà. wọ́n parapọ̀ mọ́ àwọn Haúsá bẹ́ẹ̀ ni bàbá Tafawa Balewa nǹkan àwọn Nnamdi Azikiwe àwọn Yíbò àwọn èèbó ló colonize wa tán sófin fún wa wọ́n gbàgbé wọn ọ̀sán fún pa lóògùn. wọ́n gbàgbé wọn sọ fún pa lóògùn. ẹja lo Yorùbá ká fi pọ́n wọn lé torí wọ́n gbìyànjú ká mọ̀ dá wọn lẹ́bi torí bí wọ́n lọ gbogbo àná lọ bẹ̀ ọyẹ wọn ó ṣe mọ́fẹ́ pé oògùn wà àwọn bàbá wa adájọ́ ń bẹ́ ńlẹ̀ tí wọ́n kọ́ òfin orílẹ̀-èdè wa yìí wọ́n lè rí oògùn bẹ̀ wọ́n ò lè rí àwọn bàbá wa fún agbófinró ń bẹ ńlẹ̀ wọ́n ń gbọ́ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ gbàyàn ló kájọ gbé lọ́tọ̀ ọlọ́pàá wọn ò filẹ̀ ni wọ́n ní sọ sáyìn ládàá ni. torí kò sínú òwe òfin. kò sínú òfin wa òyìnbó lumọ́gùn rí gan ni ọmọgùn fi ní èèbó ní wọ́n fi pè ní thunderbolt òyìnbó gbà náà òyìnbó tó wá colonize wọn lumọ́gùn ó dóyàwó ó bá yàwó Yorùbá sùn ó wà lumọ́gùn wọ́n á sùn lẹ́rọ̀ lọ́wọ́ ni wow this is thunderbolt àrà tó ní dídè tó ní tútù lélẹ́yìí o wọ́n dè mí wọ́n tó tú ló fi wá sọ ní thunderbolt mọ́gùn nìkan ló lé èbó nínú Yorùbá tẹ́ bá lọ ọlọ́pàá mú tẹ́yàwó bá lọ ọlọ́pàá mú kọ̀dẹ̀ pé ó fi mọ́gùn sóńla ní ọlọ́pàá ó ní kí ni ìtumọ̀ eléyìí báwo ló ti mọ̀ pé mọ́gùn bẹ lára rẹ̀ kò wá approvable ẹ̀sìn gbogbo aláwọ̀ kí mọ́gùn ń bẹ o. ó wá o ẹ bá báyàwó yàwó tó àmọ́ pé ó wá o ńlọ bí òkò rọ́bà ṣùgbọ́n kò sínú òfin orílẹ̀-èdè wa ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá mo gbádùn yín gan. a sọ̀rọ̀ nípa àṣẹ wà kankan àwùjẹ àfọlẹ́yìn àmọ́ òun sọ Olúgbòhùn alẹ́ lòun ẹ̀ máa sọ àwọn Olúgbòhùn mọ́ tẹ́ bá mọ tí ń jẹ́ Olúgbòhùn ọba mi òkè ní jẹ́ bẹ́ẹ̀. ọba mi àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. àṣírí tí èèyàn fi direct communication to our almighty Lord. bàbá mo rántí ìwọ tó bá wà wà rántí lọ́wọ́ àárí tẹ̀yọ jáde. so ẹ wá wo bàbá wa Awólọ́wọ̀ wọ́n bẹ́ẹ̀ o àwọn náà nígbà wọn ṣe fún wọn o bàbá wa Akíntọ́lá ní tí wọ́n á ní ìfẹ́ sọ tí mo fẹ́ sọ lọ́rọ̀ ni bàbá wa Akíntọ́lá Àjàlá Àgbé àwọn akọni ti lọ nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú kan bẹ lọ́dọ̀ wa ni nítorí ẹ máa sọ bẹ́ẹ̀ ni sà kí wọ́n lè wá túnṣe sí àwọn ọmọ ilé kan lè wá túnṣe sí. ìyàwó wọn ń bọ̀ ìyàwó bàbá Akíntọ́lá ń bọ̀ wọ́n kàǹpé bọ̀ wá nígbà ayé Sọpẹ́ta Kúkọ́ wọ́n wá sun mọ́tò wọn náà. wọ́n sun mọ́tò wọn náà bẹ́ẹ̀. inú wa bí bàbá Akíntọ́lá Akíntọ́lá bàbá Lámilámi Àjàlá Àgbé bàbá mi ló sọ fún mi rẹ bàbá tiwa ló ṣe é fún wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà gbogbo tí àwọn bàbá ń sọ pé yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́sẹ̀ wọn ò sọ lẹ́nu lásán àwọn bàbá Awólọ́wọ̀ wọ́n fi kà sọ̀rọ̀ ní àwọn ọmọ Yorùbá yẹ kó yẹ ọlẹ́mọ Haúsá ọlẹ́mọ Yíbò mọ̀ ń ta yín sínú gbogbo tí wọ́n sọ yóò ṣẹ ẹ gbà bí mo ti sọ fún yín tí Awólọ́wọ̀ sọ yóò ṣẹ ẹ bí ọba sẹ́yìn kí bàbá Ọbásanjọ́ wá sọ̀rọ̀ kẹ́ ní kò sọ̀rọ̀ mẹ́ wọ́n tara yín jẹ tara yín. owú irúmọlẹ̀. bàbá mi ọ̀dọ́ Yorùbá ń bẹ lọ́dọ̀ wọn. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́.